Ẹ káalẹ́, mo kí ọkùnrin, mo kí ẹ̀yin obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo yín inú, mo kẹ́yìn àṣẹ ẹ̀dí. Lágbára lọ́wọ́ Olódùmarè, àní ṣìṣe o, àmọ́ màá ṣe ni, àní tójú lẹ̀ mọ́lẹ̀. Mo kọ́kùnrin o, mo kóyún inú, mo kẹ́yìn àṣẹ ẹ̀dí, mo kí gbogbo ajúnilọ nínú ilé. Ẹ̀yin bàbá mi àgbàlagbà nínú ilé, mo yìnbọn rú o. Ọ̀rúnmìlà, mo yìnbọn yè. Ẹ̀yin bàbá mi, mo yìnbọn ṣiṣẹ́ rẹ má fọ̀ bàrà kò sí kó mi níyè tèmi lọ. Olódùmarè, mo fi bẹ̀ yín, ẹ jẹ́ n róhùn tèmi fọ̀ dálẹ́. Mo sì bá gbogbo yín pátápátá. Ibẹ̀ yín àgbààgbà obìnrin nínú ilé, mo júbà yín o, ọmọ yín mo jẹ́, ẹ máa kó mi mára. Kó wa náà láti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Èkìtì, ní ìpínlẹ̀ Èkìtì, nípa ti àwọn ọba Yorùbá tí wọ́n ní àwọn agbébọn kan pé wọ́n yìnbọn pa láìpẹ́ yìí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó jẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tó bani lọ́kàn jẹ́ púpọ̀ wípé odidi ọba aládé nílẹ̀ Yorùbá òun ni wọ́n pa túẹ́ bẹ́ẹ̀ nípa adìyẹ bẹ́ẹ̀. Kò ṣeé ṣe kírú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má wáyé fún àwọn ìdí kan. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tán, mo gba ọ̀pọ̀lọpọ̀ ìpè. Àwọn èèyàn tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi pé kí ni tó ń ṣẹlẹ̀ gan, ojú wo ni mo fi wò ó, kí ló dé tó fi jẹ́ wípé odidi ọba aládé òun làwọn kan ni wọ́n kàn ká mọ́ tí wọ́n sì pa bẹ́ẹ̀ tí nǹkan kan ò sì ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú wípé ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ gan-an ni. Àwọn èèyàn pè mí lọ́pọ̀lọpọ̀ lórí rẹ̀, mo ti rojọ́ ẹnu mi ti fẹ́rẹ̀ ya. Àwọn èèyàn ní Bíọ́dún Ọláwuyì, ojú wo ló fi wò ó, ìhà wo ló kọ sí. Ṣé Yorùbá ní boko ò bá jìnnà ìlà kìí kó. Ẹni tó bá ti ń bá mi bọ̀ látọjọ́ tó ti pẹ́ sẹ́yìn, ohun tí mò ń sọ lálẹ́ yìí yóò ti yé wọn dáadáa. Mo gbé fídíò kan jáde ní ọ̀pọ̀lọpọ̀ oṣù díẹ̀ sẹ́yìn, yìí ń lọ́dún tó kọjá, tí mo pe àkọlé rẹ̀ ní Yorùbá ronú apá kẹfà, Yorùbá ronú part 6. Ẹ rántí pé mo sọ ìdí tí àwọn ọba ilẹ̀ Yorùbá, àwọn ọba aládé wa tí wọ́n fi ń jìn sí ọ̀fìn, tí wọ́n ń jìn sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní ìparí fídíò ọ̀hún, ẹ rántí wípé mo sọ wípé bí a bá ti ń fi ìka tí ò tọ́ símú tó jẹ́ pé òun ló kù tá a fi ń te imú, mo ní irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní ṣaláì máa ṣẹlẹ̀. A kàn ń fi pọ̀ a fi ń lu kì í ni, torí pé púpọ̀ ọba aládé ilẹ̀ Yorùbá àṣà àti ìṣe tó yẹ kí wọ́n ó gbé lọ́wọ́ òun ni wọ́n ń fojú rẹ̀ wọ́lẹ̀ tí wọ́n fi ń wọ́ eruku. Ara àwọn nǹkan tí mo mẹ́nubà nínú ọ̀rọ̀ ọ̀hún rèé. Mo wá sọ, mo ní bí n tí ó tọ́ tó bá ti sọnù, ohun tí ò tọ́ òun ló kù tí ó máa ṣẹlẹ̀. Àpẹẹrẹ rẹ̀ òun lè wí eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì tẹ́ ẹ rí hùn. Bí n tí ò tọ́ bá sì ti ń ṣẹlẹ̀, yóò kára alé yóò kára oko, torí wípé bí wọ́n bá mú odidi ọba aládé tú ẹ bẹ́ẹ̀, kí wá ni ti èèyàn lásán tí ò rọ́ba jẹ tàbí tí kò wá láti délé ọba, bó o ní tiẹ̀ ó sì wá rí, ẹja àjọbìnrin wa léèrè. Mo wá sọ, mo ní bí àwọn nǹkan yìí bó bá sì ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ bá gbàgbé ọdún 2023 mo ṣe fọ́nrán yìí, mo ní bí àwọn nǹkan yìí bá sì ń ṣẹlẹ̀ wípé mọ rí wo lẹ rí ẹ tí ì rí eégún, mo ní yóò tó àsìkò kan tí wọ́n máa wọnú ààfin ọba aládé tí wọ́n sì máa gbé àwọn ọba aládé lọ. Ẹ̀rín lọ̀pọ̀ ó fi ọ̀rọ̀ náà rìn, ṣùgbọ́n Yorùbá ní ohun tí àgbàlagbà tó rí lórí ìdùbúlẹ̀ bọ́mọdé bá gun igi ìrókò ojú rẹ̀ ò lè rí. Wọ́n yànnàná àwọn ọ̀rọ̀ kan tó lágbára díẹ̀ lálẹ́ òní. Gbogbo ohun tí n bá wí lálẹ́ òní, ọmọ aráyé ẹ má fi bí mi. Àìfi ọ̀rọ̀ ilé jíjó àìfi bí ọmọ onílé o. Gbogbo ohun tí n bá wí lálẹ́ òní ẹ má fi bí mi. Àjẹgbé onígun jẹbọ. Lálẹ́ òní wọ́n tú àwọn àṣírí kan tó pọ̀ díẹ̀. Ọlọ́ọ̀bọ Olódùmarè
yóò ṣàánú wa nílẹ̀ Yorùbá. Ta ni wọ́n ń pè lọ́ba gan? Bí a bá ń sọ̀rọ̀ ọba nílẹ̀ Yorùbá, wọn a máa pe ọba ní àléèbá. Kí nìdí tí Yorùbá fi pe ọba láléèbá? Ẹ gbọ́ lálẹ́ òní. Wọn a tún máa sọ wípé ọba ba lórí ohun gbogbo. Ṣé bẹ́ẹ̀ lórí lóde òní? Kí nìdí tó fi jẹ́ wípé ọba ba lórí ohun gbogbo láyé àtijọ́? Kí ló mú ọba níyì láyé àtijọ́? Alẹ́ òní lẹ gbọ́ gbogbo ẹ̀. Ṣé ẹ rí láyé àtijọ́ àwọn ọba aládé wọ́n níyì dáadáa. Èmi àti bàbá mi kan à ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí. Bàbá mi wá sọ fún mi wípé láyé ìgbà kan bí wọ́n bá pè èèyàn lọ́ba wípé àwọn ará ìlú ó nira púpọ̀ fún wọn láti rí ọba aládé sójú. Ìdí ni wípé ó lérè ju ìgbà tàbí àkókò tẹ́ ẹ lè rọ́ba níta. Wọ́n ní bí àwọn bá jàjà gbọ́ nígbà náà wípé ọba ìlú àwọn wípé bóyá ó ń lọ sí ibì kan, bóyá wọ́n pè níbì kan àbí ó fẹ́ lọ pẹ̀tù sáwọ̀ kan níbì kan tó ṣe pàtàkì. Wọ́n ní báwọn bá ti gbọ́ wípé ọ̀la òun lọ́ba yìí ń lọ síbẹ̀, wọ́n ní inú àwọn ó ti máa dọ̀kalẹ̀ wípé àwọn ò rí kábíyèsí lónìí. Kì í sì ṣe wípé wọ́n ò fojú rí kábíyèsí gangan o, kẹ́ ẹ máa wo nǹkan o. Lásìkò ìgbà náà wọ́n kàn rí ọkọ̀ kábíyèsí tó kọjá ni, inú gbogbo aráàlú ó ti máa dùn wípé àwọn fojú kan ọba. Ṣé bẹ́ẹ̀ lórí lóde òní? Àwọn ọba aládé wa gbogbo ibi tán pè wọ́n sí àti ibi tí wọn ò pè wọ́n sí, òun ló kù tí wọ́n ń da agbádá yẹriyẹri tí wọ́n ń dà á lọ. Bó o lọ́ba ó ṣe níyì, bó o ní wọn ò ṣe ní rí ọba fín. Ilé òun lọ́ba jókòó sí láyé àtijọ́. Gbogbo ẹni yóò wù kó jẹ́, bó ti wù kó kàǹkà kó góńgó tó, yóò dá ààfin ọba kó tó rí ọba ni. Ẹsẹ̀ yìí ń lé ní. Láyé àtijọ́ kí wọn tó lè pèèyàn lọ́ba àwọn ìgbésẹ̀ kan ó wà táwọn bàbá wa ó gbé kí wọn tó sọ wípé lágbájá di ọba. Ṣé wọ́n ń gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ mọ́ láyé òde òní? Ẹ kàn gbọ́ wípé àwọn kan dá ọba aládé lọ́nà. Ó mà ṣe o, bọ́mọ ẹni bá jalè ó ṣe làáwí. Mo rántí dáadáa ọba ìlú mi lọ́pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn. Kábíyèsí ọ̀hún ti gbésẹ̀ báyìí káwòrán máa jẹ nímọ̀ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lágbègbè wa ńgbà náà. Ọba aládé kan òun làwọn olè òun ni wọ́n dá lọ́nà. Wọ́n sì dá ọba yìí dọ̀bálẹ̀, odidi ọba, wọ́n ní kó sí adé kúrò lórí. Ọba sì dọ̀bálẹ̀, ó sí adé kúrò lórí ní tòótọ́. Nígbà tí kábíyèsí ìlú mi gbọ́ nígbà náà, ní kí ni kábíyèsí sọ? Kábíyèsí ní ọba ti tán, kárẹ́ni lóyè ló kù. Kí nìdí tí kábíyèsí fi lè sọ bẹ́ẹ̀? Kábíyèsí mọ̀ wípé bó bá jẹ́ òun ni yóò pitú méje tọdẹ pa nínú igbó, yóò pa fún àwọn olè tó dá ẹrù kábíyèsí bẹ́ẹ̀ lọ́nà ni. Ohun ìtìjú ni pé odidi kábíyèsí òun ni wọ́n kàn wọ́ nílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n yẹpẹrẹ rẹ̀. Ọba màlá pé ṣe rí àwùjọ tẹ́ ẹ bá ti wà, tí ọba kan bá ti wọ àwùjọ ọ̀hún, tí ọ̀rìnrìn irú ọba bẹ́ẹ̀ tí ò mú ẹ̀yin tẹ́ wà lápèjọ ọ̀hún, tí jìnnìjìnnì ọba ò bolẹ̀ wípé ọba wọ àárín yín, gbogbo ẹni mo fi sọ, onítọ̀hún yìí sọba gidi. Bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ bá ti wà tí kábíyèsí dé, tí jìnnìjìnnì rò múlẹ̀ pé ọba dé, onítọ̀hún yìí sọba gidi. Bí ọba bá wọ àpèjọ kan, jìnnìjìnnì ó ti múlẹ̀, gbogbo yín ó kọ́kọ́ máa gbọ̀n lákòókò tí kábíyèsí dé òní, àyà yín ó máa lù kìkìkì. Irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n ń pè lọ́ba gidi. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ òun ló yẹ kí wọ́n máa pè lọ́ba, kí wọ́n máa dáhùn. Bẹ́ẹ̀ ni ẹ bèrè lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbàlagbà. Bọ́ba gidi bá wọ àwùjọ kan, bí àwọn kan bá tiẹ̀ ti ń pète pèrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọba lágbájá báyìí bó báyìí dé, báyìí là á fi ṣe, àrà báyìí là á fi dá, ń tá àfojú rẹ̀ rí rèé. Wọ́n kàn ń pète rẹ̀ lásán ni. Bírú ọba bẹ́ẹ̀ bá wọ àwùjọ ọ̀hún, bó bá dé, gbogbo ète burúkú tí wọ́n ti pa nípa ọba náà wọ́n gbàgbé rẹ̀ ni. Ó dìgbà tí irú ọba bẹ́ẹ̀ tó bá lọ tán kí iye wọn tó máa sí wípé ṣe bá aláàṣẹ báyìí fún lágbájá, àṣẹ báyìí fún lágbájá. Ẹ̀yìn òkú là á fọ́gbà. Ó dìgbà tí kábíyèsí bá lọ tán kí gbogbo aburú tí wọ́n rò kó tó máa sọ sí wọn lọ́kàn padà. Ẹ bèrè lọ́wọ́ àwọn bàbá wa, bẹ́ẹ̀ lórí.
tàwa là ń pè lọ́ba. ṣé mọ̀ wípé Yorùbá ní ìtọ̀sẹ̀ òun ló lọ̀yọ́, wọ́n ní omi là á kọ́kọ́ tẹ̀ ká tó tẹ yanrìn lódò, ká tó lè sọ wípé ọba ni lágbájá. lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mú ọmọ oyè tán wípé àwọn ọmọ oyè tí wọ́n lẹ́tọ̀ọ́ láti jọba rèé, ó ní táwọn bàbá wa tí wọ́n fi ń tọ́, wọ́n wàá béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín ta ni ká fi jọba nínú àwọn yìí. ẹni tí odù rẹ̀ bá kún jù òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí ọba, yálà onítọ̀hún lówó tàbí kò ní, òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí ọba. bó bá jẹ́ ẹni tí ò lówó ni, ńgbò bá dórí oyè tán, àwọn ìlú òun ni wọ́n mọ bí wọ́n ṣe ṣètò tí kábíyèsí náà tí ó sì máa rọ́wọ́ yọ láwùjọ. ṣùgbọ́n ìgbàrú kábíyèsí bẹ́ẹ̀ yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ni. lóde òní wá ń kọ́ sí bẹ́ẹ̀ lórí. Yorùbá ní ilé tá a bá fi tọ́mọ ìrì ni ó padà wó. ọ̀rọ̀ tí mò ń sọ lálẹ́ òní, ọ̀rọ̀ tó ń gbé mi lọ́kàn tó ń bà mí nínú jẹ́ púpọ̀ ni, nítorí wípé kí ni ká ti gbọ́ pé odidi ọba ni wọ́n kàn yẹpẹrẹ bẹ́ẹ̀. ohun ìtìjú ni. bí àwa ọlọ́dani bá a bá lè, bí ò bá tì wá lójú, ìtìjú ńlá gbáà òun ló jẹ́ fún ìran Yorùbá lápapọ̀, wípé ọba Yorùbá òun ni wọ́n kàn yẹpẹrẹ bẹ́ẹ̀. ohun ìtìjú gbáà ni. mo ní èrú òun ló kù tí ọ̀pọ̀lọpọ̀ ọba tó bá dórí oyè. púpọ̀ àwọn èèyàn tó pè mí wípé kí ló dé tí gbogbo àwọn nǹkan yìí fi ń ṣẹlẹ̀ sáwọn ọba aládé wa. ara ohun tí mo sọ fún wọn náà ni wípé wọ́n ní ọbẹ̀ tá a bá fi èké tá a fi pẹ̀lú ẹ̀, wọ́n ní irú ọbẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní yóò rúpa náà ni. ọ̀pọ̀ ọba lóde òní èrú ni wọ́n fi dépò tí wọ́n wà, torí wípé ifá ò mú wọn. àwọn afọbajẹ gan-an ọ̀pọ̀ nínú wọn wọ́n gbàbọ̀dè. àwọn tí ó gbàbọ̀dè fún wa, àwọn olóṣèlú wọ́n ti kó wọn ní papámára. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí díẹ̀ lọ́wọ́ àlejò díẹ̀ lọ́wọ́ onílé náà ni, torí wípé àwọn afọbajẹ láyé àtijọ́ gbogbo wọn ló ní ètò. bírú rẹ̀ gan bá ṣẹlẹ̀ láyé àtijọ́, ó nírú ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń tán rú ọ̀ràn bẹ́ẹ̀. ipò tá a fèrú dé, kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ ńgbà tá a bá dépò ọ̀hún? bí ìlú bá tiẹ̀ tùbà tó tùṣẹ́ lákòókò irú ọba bẹ́ẹ̀, dandan ni kí irú ọba bẹ́ẹ̀ kó máa ṣìwàhù, kó máa hùwàkíwà lórí ipò. ìdí ni wípé Yorùbá ní ilé tá a bá fi tọ́mọ ìrì ni ó padà wó. kò sí ipòkípò téèyàn fèrú dé tó jẹ́ wípé àtúbọ̀tán kò ní dé bá onítọ̀hún nírú ipò bẹ́ẹ̀. mo wá ń sọ̀rọ̀ àwọn afọbajẹ. ọ̀pọ̀ àwọn afọbajẹ lóde òní, bí wọn bá ti ralẹ̀ fún wọn tàbá kọ́lé fún wọn tàbá ra mọ́tò fún wọn, àwọn náà ó pọ̀rọ̀ ẹnu dání. wọn ò ní tẹ̀lé ìlànà ìṣẹ̀dálẹ̀ àwọn bàbá wa mọ́. ohun tó bá gbà òun ló kù tí wọ́n máa ṣe. ìdí rèé tí gbogbo àwọn tí ò bójúmu tí ò nítumọ̀ tó fi ń ṣẹlẹ̀ láwùjọ wa. ẹ̀yẹn wo àwọn ọba láyé àtijọ́. ṣé mọ̀ wípé mo ní àìkúfìrí rí ọba láyé àtijọ́, ó ní ohun tí ó lè gbé ọba jáde láàfin. bí ọ̀rọ̀ òun ò bá tí ì yíwọ́ tán, ẹ̀ lè dédé rọ́ba níta. bọ́ba bá wá fẹ́ jáde láyé àtijọ́ tá à ń wí náà, àwọn kan ń bẹ láyé àtijọ́ tó jẹ́ wípé láwọn ìlú kan, àwọn oyè ìlú kan ń bẹ tó jẹ́ wípé àwọn onímọ̀, àwọn aláwo gidi t'Olódùmarè gbà fún, àwọn ló máa ń jẹ́. ṣẹ̀wárí náà bá ti joyè yìí, wọn ì fi bẹ́ẹ̀ jìnnà sí kábíyèsí. ìdí ni wípé bí ọ̀rọ̀ kan bó bá rújú láàrin ìlú, àwọn ni kábíyèsí ó pè kí wọn bá ń fẹ̀mí sọ́nà lórí ọ̀rọ̀ ọ̀hún. wọ́n sì béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín, ń báyìí ń ṣẹlẹ̀ o, kí lọ́nà àbáyọ? ẹlẹ́rìí ìpín ni ó sọ wípé ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. bí wọ́n bá sì ti ṣe, ìlú ó tùbà yóò tùṣẹ́. yàtọ̀ sí èyí, kí ọba ó tó jáde kúrò láàfin láyé àtijọ́, wọ́n ti pe àwọn olóyè tó jẹ́ àwọn awo ńlá yìí wípé ẹ wá o, bó bá dìgbà báyìí lákòókò báyìí, kábíyèsí ní ìrìn àjò kan tí wọ́n fẹ́ lọ o. ǹjẹ́ àlọ́dá àbọ̀sùn àbí? bí wọ́n bá béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín,
ẹlẹ́rìí ìpín ni ó sọ wípé kábíyèsí bó bá ṣeé ṣe ẹ̀yẹ ọjọ́ yìí òde ò dáa ẹ gbọ́dọ̀ jáde lọ́jọ́ náà. bí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ fún kábíyèsí, kábíyèsí náà mọ ìgbésẹ̀ tó bá yẹ kóun ó gbé. ṣùgbọ́n lóde òní èké ti dáyé àṣà dàpọ̀ mu, olúkálùkù wọn kàn ń ṣe nǹkan tí wọ́n rí ni. ó tiẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn fún èèyàn kí odidi ọba ní òun ò lọ́wọ́ sí àṣà àti ṣe Yorùbá. bẹ́ẹ̀ ipò tí wọ́n ń pè ní ọba yìí, orí àpèrè ọba yìí gangan àṣà àti ṣe Yorùbá ó ní wọ́n fi pilẹ̀. ìdí rèé tó jẹ́ wípé àwọn ọba gan wọn ò láṣẹ lẹ́nu mọ́ lóde òní. torí láyé àtijọ́ ṣe é rí ohun tí wọ́n ń pè ní ìpèbí gan-an òun ni kábíyèsí òun ló ti ń gba àṣẹ tí wọ́n ń pè ní ọba. ọbakọ́ba tí ò bá ti wọ ìpèbí ọba ara rẹ̀ ni, ọba lásán ni, kì í ṣe ọba Yorùbá. kí nìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀? ṣe é rí ìpèbí gan-an òun làwọn ọba òun ni wọ́n ti ń gba àṣẹ ọba tí wọ́n fi ń pè wọ́n lọ́ba. ọba tí ò bá ti wọ ìpèbí kì í ṣọba, torí irú ọba bẹ́ẹ̀ ò ní láṣẹ lẹ́nu. ṣe rí ní ìpèbí ohun tí wọ́n máa ń ṣe ní ìpèbí pọ̀, ṣùgbọ́n ohun kan ṣe pàtàkì tó jẹ́ wípé ìpèbí òun ni wọ́n ti gbà á. yàtọ̀ sí ohun tó ṣe pàtàkì wọ́n máa sọ̀rọ̀ díẹ̀ lára àwọn nǹkan tí wọ́n máa ń gbà ní ìpèbí. tẹ́ fi mọ̀ wípé ọbakọ́ba tí ò bá ti wọ ìpèbí tàbí tí ò lo àkókò tó yẹ kó lò ní ìpèbí kì í ṣọba, ọba lásán ni. ṣe rí nípèbí ibẹ̀ ni wọ́n ti kọ́ ọba ní àwọn ìtàn ìlú tó ṣe kókó. bákan náà nípèbí yìí ibẹ̀ òun ni wọ́n ti kọ́ ọba bí èèyàn ṣe é mú ìrùkẹ̀rẹ̀, bọ́ba ṣe é mú ìrùkẹ̀rẹ̀ bọ́ba bá jáde, ìpèbí òun ni wọ́n ti kọ́ ọba. bákan náà nípèbí yìí òun ló sọ ti wá, àjẹ́ ò wá, ẹlẹ́bọ lóògùn ò wá, wọn ò máa wá kí kábíyèsí. ibẹ̀ ni wọ́n ti máa dá nǹkan agbára tí wọ́n máa dá àjọ fún kábíyèsí wípé kábíyèsí ẹ gba ilé yìí, iṣẹ́ báyìí òun ló ń ṣe, tí kábíyèsí tí ó sì máa ṣe àmúlò àwọn nǹkan wọ̀nyí. ṣé wá rí ohun tó ṣe pàtàkì jù nípèbí tí ọba máa ń gbà nípèbí òun ní àṣẹ. bẹ́ẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ àwọn bàbá wa tó jágbàlagbà, wọ́n ṣàlàyé fún yín dáadáa wípé ìpèbí lọ́ba ti gba àṣẹ ẹ̀ tí wọ́n fi pè é lọ́ba. ṣe rí láwọn agbègbè kan gẹ́gẹ́ bí ìwádìí mi ṣe fìdí ẹ̀ múlẹ̀, bọ́ba bá ti lo àwọn sáà kan ní ìpèbí, wọ́n wá fa ẹ̀gbẹ́ orí kábíyèsí, wọ́n fa irun ẹ̀gbẹ́ orí rẹ̀ kan, wọ́n fa dọ́wọ́ ẹ̀yìn báyìí, wọ́n wá mú epo pupa, kì í ṣe epo pupa lásán, wọ́n ti pèlò àwọn iṣẹ́ kan àwọn àkànṣe iṣẹ́ wọ́n ti pèsè rẹ̀ sí epo pupa yìí. ṣe wá rí orí kábíyèsí tí wọ́n fá lápá kan yìí, epo yìí òun ni wọ́n wá fi ra ibẹ̀. ṣe rí láti ọjọ́ náà lọ ọba ti gba àṣẹ, gbogbo ń tọ́ba bá fẹnu rẹ̀ wí tó jáde látòrí ahọ́n ọba àṣẹ ni yóò sì máa ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ìpèbí nìkan òní wọ́n ti lè gbarú agbára yìí. ẹ̀yin wá wò ó, ọba tí ò wá wọ ìpèbí bó o ní ó ṣe gbàṣẹ. ṣe ń de ọ̀rọ̀ mi. ṣe wá rí ní ìpèbí yìí ńgbọ́ ọba bá jáde níbẹ̀, ìgbà náà gan-an òun ló di ọba. gbogbo ibi tọ́ba bá dé lákòókò náà jẹnẹjẹnẹ àti ọ̀rìnrìn rẹ̀ ó máa múlẹ̀. kódà bí wọ́n bá kéde wípé kábíyèsí báyìí ó ti fẹ́ẹ̀ dé àpèjọ yìí o, ibi báyìí ló wà, jẹnẹjẹnẹ rẹ̀ ó ti máa mú àwọn tó wà nínú àpèjọ ọ̀hún, ohun tí wọ́n ń pè lọ́ba nù. mo wá sọ lẹ́ẹ̀kan, mo ní àwọn afọbajẹ, mo ní wọ́n gbàbọ̀dé àbí bẹ́ẹ̀ kọ́. bí wọn ò bá rí wọn ò ní wí. ìdí ni wípé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọba nílẹ̀ Yorùbá lónìí tí wọ́n ń ṣe tó wù wọ́n, tí wọ́n dojú àṣà àti ìṣe Yorùbá tí wọ́n dà á bolẹ̀, tí wọ́n ń wọ́ nínú eruku túrútú. ó lọ́wọ́ àwọn afọbajẹ nínú. ìdí ni wípé àwọn afọbajẹ yàtọ̀ sí wípé wọ́n ní agbára láti yan ọba sípò, wọ́n ní agbára láti fi ọba jẹ. agbára kan tó wà tí àwọn afọbajẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ní láyé àtijọ́. kí lágbára ọ̀hún? bí ọba kan tí ò tọ́ sí ipò ọba bó bá fi agbára tàbí ipá tó fi dé orí àpèrè
àfi bí ò bá jòkó lórí àpèrè táwọn ọba àná tí wọ́n ti fi ń jòkó òun ló kù. bó bá fi dán an wò, mo fi Olódùmarè búra, bó bá jẹ́ wípé 20 ọdún ló yẹ kó lò lórí ipò gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ rẹ̀ tàbí àyànmọ́ rẹ̀, ó lè má lò ju oṣù kan péré lọ tí ó fi jáde láyé. àwọn afọbajẹ wọ́n ní agbára ọ̀hún. kí ló dé tí wọn ò wá máa ṣe àmúlò àwọn agbára náà bí ọba kan bó bá ń ta eruku tó ń fojú àṣà tí ṣe Yorùbá gbolẹ̀, tàbí tó ń ta epo pupa sí aṣọ àlà ìran Yorùbá? kí ló dé táwọn afọbajẹ tí wọn ò ṣàmúlò agbára bẹ́ẹ̀? ìdí rèé tí mo fi ní àwọn afọbajẹ náà ẹja bí wọn dáadáa, wọn lọ́wọ́ nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, tí àwọn ọba wa tí wọ́n fi ń dẹni yẹpẹrẹ láwùjọ Yorùbá. ṣe rí nígbà láéláé ní ìpèbí náà ni wọ́n ti máa ń kọ́ àwọn ọba ní nǹkan tí mo fẹ́ sọ yìí. bí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí ọba tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́, irú ọba bẹ́ẹ̀ ó ní àṣẹ àti agbára láti lọ pe àwọn ọba tó ti jẹ kọjá lọ láti lọ bá wọn ní gbólóhùn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú tàbí hílàhílo kan tó ń ṣẹlẹ̀ tó ń ru lójú. bó bá ti pè wọ́n, yóò bá wọn ní ìpínhùn. ó ní ilé, àbí kí n sọ wípé ó ní ibi tí wọ́n máa ń lọ láti lọ dá irú àrà tí mò ń sọ yìí. mélòó ọba lóde òní òun ló wà mọ́mọ́? àwọn ọba lóde òní wọ́n wà ní àwọn ẹ̀yà kan àbí àwọn ikọ̀ kan, àwọn agbébọn kan, wọ́n yí ìlú ká, wọ́n kó ọba ní papámára. irú rẹ̀ á máa ṣẹlẹ̀ láyé àtijọ́ náà, ṣùgbọ́n ó ní ọ̀nà táwọn bàbá wa ń gbé gbà. kí ló dé táwọn ọba aládé wa lóde òní tí wọn ò máa tọ irú ọ̀nà yìí mọ́? torí wípé wọn ò ṣe tó tọ́ tí wọ́n fi dépò ni. ìdí rèé tó fi jẹ́ wípé wọ́n kàn ní àwọn kan wọ́n yìnbọn wọ́n pa odidi ọba aládé. sẹ́rí ní tí mo fẹ́ ká mọ̀ ni pé ẹni tó bá fẹ́ jọba, bó bá ní pásítọ̀ lòun tàbí wòlíì kan lòun, dandan kọ́ ni kó jọba nílẹ̀ Yorùbá. ẹ sọ fún irú ẹni bẹ́ẹ̀ kó lọ sí Israel tàbí Bethlehem àbí kí ni wọ́n ń pè é, kó lọ bẹ̀ kó lọ jọba. ọ̀rọ̀ yóò fàjà rárá. kírú ẹni bẹ́ẹ̀ tó bá ti mọ̀ wípé òun ò ní lọ́wọ́ sí àṣà àti sí àwọn bàbá wa, kó lọ bí tí orí dá sí, bóyá Israel àbí Bethlehem, kó lọ jọba wọn bẹ́ẹ̀. dandan kọ́, ipá ò tajà ipá ò rà á. kí wọn ó yé fi àṣà àti sí Yorùbá, kí wọn ó yé fi ṣẹ̀sín. torí wípé irú àwọn ọba tí wọ́n ní wọ́n yìnbọn pa ní Èkìtì, yàtọ̀ sí wípé wọ́n dójú ti ara wọn, wọ́n dójú ti ìlú wọn, ìtìjú ni fún gbogbo ìran Yorùbá pátápátá. irú àwọn tó ṣiṣẹ́ yìí bí wọ́n bá wí, wọ́n á ní ṣe bí wọ́n ní Yorùbá tó báyìí, Yorùbá tó báyìí ni pé kí ni wọ́n wá bá bọ̀ níbẹ̀? ṣe mọ̀ wípé ìtìjú ni. àáfàá tó bá fẹ́ jọba, ẹni kó lọ sí Saudi àbí kó lọ sí ilẹ̀ Mẹ́kà kó lọ jọba wọn ń bẹ̀. dandan kọ́, ìka tó bá tọ́ sí mú òun ẹja fi rin mú. nítorí wípé bá a bá sì ń kọ̀, bá a bá sì tẹ̀síwájú láti máa fi ẹni tí ò tọ́ sórí oyè, késekése lẹ́tí rí, kàsàkàsà ó ń bọ̀ lẹ́yìn. kàsàkàsà sì rèé, òun ni bàbá késekése. ẹ̀já ronú sọ̀rọ̀ yìí. ó jẹ́ ẹ̀dùn ọkàn, ó jẹ́ ní tó bani nínú jẹ́ wípé àwọn ọba aládé wa òun ni wọ́n ń yẹpẹrẹ bẹ́ẹ̀. ó bani nínú jẹ́ púpọ̀ púpọ̀. kí ni ká ti gbọ́? kábíyèsí rẹ̀ Ọlọ́run. Yorùbá ní bọ́mọ ẹni bá jalè ó ṣe làáwí. mo ń fi àkókò yìí mo fi ń kí gbogbo àwọn tí ọ̀rọ̀ àwọn ọba tí wọ́n pa ní ìpínlẹ̀ Èkìtì tó kàn pátápátá. mo kí gbogbo ìdílé wọn, wọ́n kú ara fẹ́ra kú o. a lè sọ pé k'Olódùmarè mọ̀jà ká rírú ẹ̀ mọ́. ohun tó tọ́ àti ohun tó yẹ òun ni kẹ́ ẹ jẹ́ ká ṣe. màmá mi Bọ́lárìnwá fad ẹ ṣé mo dúpẹ́, mo kí yín dáadáa. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ìkànnì TikTok tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wípé kí ló dé, pé ìwé tá à ń kà lọ sáà ní kà á má ni. ẹ fọkàn balẹ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè lálẹ́ òní lọ́wọ́ bí aago 9:30 sí aago 10 a máa tẹ̀síwájú
nínú ìtàn lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. ẹ̀yin èèyàn wa, ẹ̀gbọ́n mi dáadáa pọ̀ sí túbọ̀ sún, ẹ ṣé mo dúpẹ́. ìbànújẹ́ gbáà ni ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ púpọ̀. ọba nílẹ̀ Yorùbá, bí irú ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ gan-an káàtì ẹ̀ ní ọba jáde lọ́jọ́ tí ò yẹ kó jáde, ọlọ́mọdé kárìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà, ọjọ́ ibi bá sì ń palẹ̀ àní sílé, káàtì ẹ̀ wá lọ́ba jáde bẹ́ẹ̀ pé ọba tiẹ̀ kọ́kọ́ yọjú sí wọn, wọ́n ń wo ọba aládé. ó yẹ kí jìnnìjìnnì ó kọ́kọ́ bá wọn ná, kí gbogbo èrò bíi tí wọ́n ti ń rò kó parẹ́ mọ́ wọn nínú. ṣé bẹ́yìn bàbá wa lẹ ní bíṣọ́ bá balẹ̀ àpòrá, ẹni bá dìyẹ bá tẹ̀dù yóò parẹ́ ni, bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dù yóò parẹ́ ni, bí ìjà lọ bá ṣújọ sọ́nà ẹni yóò parẹ́ ni. kí ló wá dé? kí ni ká ti gbọ́? ohun ìbànújẹ́ gbáà ni o, ẹ má jà tanra wa. ó jẹ́ n tó bà mí lọ́kàn jẹ́ o. ẹ̀yin èèyàn wa gbogbo tẹ́ ń gbọ́ mi nílé, kí lẹ rí sọ lórí ọ̀rọ̀ yìí? kí lẹ rò lórí ọ̀rọ̀ yìí? wọ́n fún yín lórí ọ̀fẹ́ láti pè mí wọlé lálẹ́ yìí. kí lẹ̀yin náà lè sọ sí ọ̀rọ̀ yìí? ǹjọ́ bójúmu ká gbọ́ wípé odidi ọba òun ni wọ́n kà pàtó ẹ bẹ́ẹ̀? kí lẹ rí sọ sí? bẹ́ẹ̀ bá fẹ́ pè mí wọlé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lórí ọ̀fẹ́ láti pèsè náà ni 090 54 99 402 090 54 99 402. kí lẹ̀yin rí sọ lórí ọ̀rọ̀ yìí? odidi ọba aládé nílẹ̀ Yorùbá, kí wọ́n sì wọlé, kí wọ́n sì mú ọba tú ẹ bẹ́ẹ̀ láì sàdìyẹ. ẹ mọ̀ wípé ohun tó bani lọ́kàn jẹ́ gbáà ni. ẹ má bá àgbà jẹ́ o, ẹ má bá àgbà kú. ẹ̀gbọ́n mi ọmọ ni ìyá ṣòro bíi bí ọ̀rọ̀ àná. ẹ má bínú orí WhatsApp yẹn tẹ́ ẹ bá pè mí sórí ẹ̀ bí n bá gbé nẹ́tíwọ́ọ̀kì ó sá lọ ni, àní lè gbádùn ara wa dáadáa lórí ètò. ẹ má bínú. 090 54 99 402 ń lẹ́lẹ́ pè mí sí. ẹ má bá àgbà kú, ẹ má bá àgbà kú, kí ẹ má ṣe ìbá àgbà jẹ́. àgbà ó bóyá jẹ́ kan ní àgbè. ẹ̀yin èèyàn wa lórí ìkànnì TikTok lágbára Ọlọ́run bó bá ti tó bí ọwọ́ aago mẹ́wàá, bó bá ti tó bí ọwọ́ aago mẹ́sàn-án àbọ̀ sáago mẹ́wàá, ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì TikTok ẹ padà darapọ̀ mọ́ mi. ìwé ìtàn tá à ń kà lọ́tẹ́ ẹlẹ́ǹgbádùn yóò máa tẹ̀síwájú lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. kí lẹ rò, kí lẹ rí sọ sọ̀rọ̀ àwọn ọba aládé wa tí wọ́n ń dojú tì wá yìí? ẹ má bá àgbà jẹ́ o. 090 54 99 402 ń lẹ́lẹ́ pè mí sí. ẹ má bá àgbà kú, kí ẹ má ṣe ìbá àgbà jẹ́. àgbà ó bóyá jẹ́ kan ní. ṣé ẹ mọ̀ wípé láyé àtijọ́ bí ìlú kan bá ń gbóná janjanjan, bóyá wọ́n ṣàkíyèsí wípé àwọn èèyàn kan wọ́n fẹ́ kógun ja ìlú àbí wọ́n ń da ìlú rú, àwọn bàbá wa wọ́n máa yẹ́nlẹ̀ fún àwọn oníṣẹ́ ibi. ẹni bá ti ń bá mi bọ̀ lọ́jọ́ tó pẹ́, ẹ rántí wípé ńgbà tí mo fi ọ̀rọ̀ wá bàbá wa olóyè Peter Fatomilọ́lá tí mo fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, àwọn náà sọ ọ̀rọ̀ yìí, wọ́n sì sọ ìrírí wọn lórí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n wà ní ìlú wọn ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn-ún. wọ́n sọ àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà náà, wọ́n sì sọ bí wọ́n ṣe yẹ́nlẹ̀ àti àyọrísí tó ṣẹlẹ̀ nígbà náà. kí ló wá dé ẹ̀yin bàbá wa? kí ló dé tẹ́ ẹ káwọ́ gbéra tó jẹ́ wípé ohun tó tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ò ṣe é mọ́? kí ni tó fà á? mo lóore ọ̀fẹ́ láti bá àwọn àgbàlagbà kan sọ̀rọ̀, wọ́n sì jẹ́ kó yé mi wípé ohun tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó yẹ kí wọ́n jà fún wa tí wọ́n fi dákẹ́ òun ni wípé bí wọ́n bá ti rí wọn, wọ́n máa rí wọn bíi àṣetánì ni. wọ́n á máa wo àwọn bàbá wa pàápàá àwọn tó bá jẹ́ oníṣẹ̀ṣe,
wọn a máa rí wọn bí èèyàn bí láwùjọ, wọn a máa rí wọn bí ẹni burúkú. ìdí rèé táwọn bàbá wa náà fi káwọ́ gbéra díẹ̀. ṣé mọ̀ wípé láyé tá a wà yìí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá àwọn tó ti gba ẹ̀sìn àjòjì tó ti gbà alágbàsódì, bí wọn bá rí àwọn bàbá wa tí wọ́n já ewé ọgbọ́, tí wọ́n já ewé ewúro, tí wọ́n já ewé àpadà, tí wọ́n já lọ́wọ́, bóyá àgbo balẹ̀ni ẹlẹ́ni fẹ́ fi àwọn ewé ọ̀hún kì o, bí wọn bá ti rí wọn wọn ò máa sá fún wọn ní bí ẹni pé ẹni ibi ni wọn. bẹ́ẹ̀ Yorùbá ní kí adìyẹ ó tó dáyé, wọ́n ní kí àgbàdo ó tó dáyé, kẹ́nẹ́kan ladìyẹ ń jẹ. kábíyèsí rẹ̀ Ọlọ́run, ẹ̀já máa sọ ohun tí ó máa tẹnu wa jáde, kó má sì wípé àwa fúnra wa òun là á padà tá a fòwò ara wa síra wa. àwọn bàbá wa tí wọ́n lè gbà wá wọ́n sì ń bẹ níkàlẹ̀, àwọn tí Olódùmarè gbà fún, àwọn tó jẹ́ wípé wọ́n jogún nǹkan tó pọ̀ lọ́wọ́ bàbá ńlá wọn. ẹ̀yin wo ìgbà tí Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ tí wọ́n ń jagun, kọ́lọ́hún Olódùmarè kó ṣàánú wa kó má jà rírú ẹ̀ mọ́ láéláé. kí ló dé tí àwọn èèyàn ò di Bíbélì tàbí Quran tí wọn ò di mọ́ra kí wọn ó gbójú ogun lọ? kí ló dé tó jẹ́ wípé àwọn bàbá wa ni wọ́n ké sí, àwọn ni wọ́n ní ẹ lo nǹkan báyìí, ẹ lo nǹkan báyìí, ẹ gbójú ogun lọ? nǹkan ti nù wá nílẹ̀ Yorùbá, bàbá ń tanra wa lókù. ẹ má jà tanra wa mọ́, nǹkan ti nù wá nílẹ̀ Yorùbá. ọ̀nà tí kò wá bá mọ̀ ẹ jẹ́ kí kó wá ó tọ́ o, torí òní kọ́ torí ọ̀la ni. ṣé bí n tó ń ṣẹlẹ̀ lónìí la sì ń rí? ta ló mọ tó ń bọ̀ lọ́la? kọ́lọ́hún ọba Olódùmarè kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa, kó má jẹ́ àárín lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà, kó má jẹ́ àárín lọ́jọ́ tí ilẹ̀ tó fẹ́ mu ẹ̀jẹ̀. kọ́lọ́hún ọba Olódùmarè kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa. ààrẹ ni pè wá wọlé o 09054 99 402 ńlẹ̀ pè mí sí 09054 99 402. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tó ń double tap lórí ìkànnì TikTok pátápátá. a tún máa pàdé láìpẹ́ tá a máa tẹ̀síwájú lórí ìtàn tá à ń kà lọ lórí TikTok. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn pátápátá, àjíǹde ara ó máa jẹ́. bá àbárẹ́ ni pè wọlé, kí lẹ̀yin rò? ẹ lè máa comment kí lẹ rò lórí ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò lálẹ́ òní. kí ló dé táwọn ọba wa ń dójú tì wá? kí ló dé tó jẹ́ wípé àwọn tí ò tọ́ sípò ń là ń fi sípò? kí ló dé tó jẹ́ wípé èrú ló kù tá a fi ń ṣe gbogbo nǹkan? a ti tọwọ́ òṣèlú, a ti tìbọ̀ gbogbo ọ̀rọ̀ ń wá polúkúrúmuṣu, ó wá da gbogbo rẹ̀ wá dojúrú bí ẹsẹ̀ aránṣọ. ọ̀nà wo ńlá gbégbà? kí là á ṣe? kí la lè ṣe tá a fi lè yọ nínú ewu yìí? ẹ jẹ́ a jọ máa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. ohun tá a lè ṣe tá a fi yọ nínú ewu kò jìn kò sì mú rárá. ẹ jẹ́ a padà sọ́dọ̀ àwọn baba ńlá wa. ẹni tó bá ń sin baba oníbaba ìyálẹ́ òun lonítọ̀ ń fẹ́ jẹ. ẹ jẹ́ a bira wa léèrè, ǹjẹ́ baba oníbaba ǹjẹ́ ó lè gbé ọmọ ọlọ́mọ? ẹ jẹ́ a bira wa bẹ́ẹ̀. ṣé n tí baba oníbaba, ṣé n tí ó sì fọmọ ọlọ́mọ ó lè dàbí ohun tí baba tí ó sì fọmọ tó bí nínú ara rẹ̀? ẹ jẹ́ a bira wa bẹ́ẹ̀. àbọ̀rọ̀ tó fọmọ lúàbí, ẹ̀gbọ́n mi ọmọ ní ìyá ṣòro bí, ẹ má bínú bí n bá ní kí n gbé ìpè ọ̀hún bẹ́ẹ̀ ṣe ń pè mí wọlé òun ní WhatsApp, ó ṣeéṣe kó dàbàrú nẹ́tíwọ́ọ̀kì tí mò ń lò, òun ni ò jẹ́ kí n lè gbé ìpè ọ̀hún. ẹ má bínú nítorí Ọlọ́run Olódùmarè, òfò Olódùmarè bẹ̀yìn. ọ̀gbẹ́ni Múyìwá James Pópóọlá 090 54 99 402 090 54 99 402 òun lẹ́ẹ̀ fi pè mí wọlé live and direct. gẹ́gẹ́ bí ohun tí mò ń bá lọ, mo ní ṣe bàbá oníbaba ó lè gbé ọmọ ọlọ́mọ? ẹ jẹ́ á padà sọ́dọ̀ àwọn bàbá wa kó tó pẹ́ jù. bó bá ife pẹ́ jù àìgbọ́ bíburú lẹ́nu abọ́ rẹ̀ o. àbọ̀rọ̀ ó tó fọmọlúàbí, bó bá dénú rẹ̀ mo lérò wípé ó yẹ kó dodidi. ẹ ronú sọ̀rọ̀ mi lónìí, ẹ jẹ́ á yẹra wa wò, ẹ jẹ́ á wọnú ilé ká tó kù. hello
Hello, ẹ káalẹ́. Ẹ̀lẹ́ kálẹ̀ o. Ẹ ṣeun bàbá mi, bólẹ̀ tí ń pè mí, ta lẹni tó ń pè mí? Ẹ̀lọ́ èmi ló wá gbé ìṣẹ́lẹ̀ mi ìṣẹ́ ní. Mo pe láti kó òògùn. Kí lẹ fẹ́ bá wa sọ bàbá mi? Mo pe láti lórí kẹ́lẹ́ ìjọ. Gbọ́ yín dáadáa, ò gbọ́ yín dáadáa. Mo ń pe láti lórí kẹ́lẹ́. Ok, mò ń gbọ́ yín báyìí, kí lẹ fẹ́ bá mi sọ? Nípa ọ̀rọ̀ táwọn ń bọ̀ àwọn gbèsè. Bẹ́ẹ̀ni sà. Ṣé máa ń ní yàtọ̀ yìí? Ṣé láti náà lẹ nítorí òdìdí Nàìjíríà yìí? Káwọn bá dé ìkó bí orílẹ̀-èdè ìṣèjọba lẹ́wọ̀n Nàìjíríà ìjókòó. Gbogbo àwọn kìíní wọ́n tó dídí ọmọ Yorùbá yìí gan àtẹjọ́ ìlú Yorùbá yìí. Wọ́n ní kò sí ẹni tó jẹ pé ṣe tó bá ọba ọmọ sọ bẹ́ẹ̀ ọba ìlú ọ̀dọ́ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ náà bí ní. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ ẹgbẹ́ òsì yẹn. Ṣètò ọba ẹ̀rẹ̀ fún àwọn ènìyàn. Àwọn àṣọ ọ̀sọ̀gbà Yorùbá ìlú àwọn ọ̀sẹ̀ tó ń fún àṣọ tó máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ti rí àwọn ọba ilẹ̀ Yorùbá, wọ́n ti rí ọba ilẹ̀ Yorùbá fẹ́ pátápátá. Nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ò sí dáadáa, n ò gbọ́ yín dáadáa, mo kàn ń gbọ́ yín díẹ̀díẹ̀ ní wọn ò máa tó dé. Nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ó dàbí pé ó ń ṣe ségesège. Bẹ́ẹ̀ bá lè bóyá kẹ́ ẹ pè mí padà, ẹ dákun, bóyá kẹ́ ẹ tún mi pè padà, bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ó sì dáadáa, ẹ dákun, ẹ má bínú. Ọ̀rọ̀ tó sì ṣe pàtàkì ní bàbá mi òun ni wọ́n ń sọ. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá òun ló jẹ́ wípé àwọn èèyàn wọ́n ń rí wọn fín púpọ̀. Wọ́n ní láwọn apá abìkan wọ́n ní wọn ò sì tó bẹ́ẹ̀ láti rí àwọn ọba wọn fín. Ara tí mò ń wí nìyí, kí ló dé tó fi jẹ́ wípé àwọn ọba tiwa ni wọ́n ń rí fín nígbà tó jẹ́ wípé àwọn olóṣèlú wọ́n ti kó wọn ní papámára, wọ́n ti ti orí wọn mábẹ́. Àwọn ọba wa náà wọn ò sì mọ̀ wọn ara wọn. N tó fà á tí wọ́n fi ń rí àwọn ọba ilẹ̀ Yorùbá, àwọn ọba aládé wa, ara ń tó fà á tí wọ́n fi ń rí wọn fín rèé. Àwa èèyàn náà sì rèé ńgbà táwa náà ti rí wípé wọ́n èé sọba gidi, àwa náà a kà wọ́n kùn kankan. Tó tẹ́ bá fẹ́ pè mí wọlé 090 54 99 402 090 54 99 402 òun lẹ́ẹ̀ fi pè mí wọlé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti pè wọlé. Àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo wa o. Àsìkò mà ti lọ díẹ̀ lórí ètò yìí, ṣé kí n máa ṣẹnu déédéé síbí kí n máa lọ lé mi? Ẹ dákun, mo rọ̀ wá, ẹ jẹ́ àrònú wò sọ̀rọ̀ mi ò ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì ní o, torí ìtìjú ńlá. Ẹ jẹ́ ń gbé ìpè. Hello. Ẹ kú ètò. Ẹ ṣeun bàbá mi, ẹ káalẹ́. Àfẹ́ ti parí ètò mi. Mi ì tí ì parí ètò, mo sì wà lórí ètò bàbá. Ó ga ọ, mo fẹ́ dá sí nǹkan tó ń lọ náà ni. Ẹ̀yin náà lẹ lètò, ẹ máa bá mi dá sí bàbá mi. Kí lorúkọ yín, bó lẹ ti ń pè mí? Ó jẹ́ nǹkan tó bà ní jẹ́gọ, tó bà yàn ní jẹ́gọ lọ́rọ̀ àwọn ọba tó pa nílẹ̀ Yorùbá yẹn. Bẹ́ẹ̀ni. Because ifá ọmọọba mọ owó lọ fi ń mú ọba ń sìn, àwọn Yahoo boys ló ń jọba. Ara àwọn àṣìṣe tá à ń ṣe náà nù. Yes, because bí ìgbọ̀nsẹ̀ sọ èyí la rí àmọ́tọ́lá ẹ̀ ṣe máa rí o, Ọlọ́run gbàdúrà wa ni. Because tí ọba ṣe àtúnṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọlọ́mọ ẹ̀ kí ìrọ̀ wá parẹ́ o. Bẹ́ẹ̀ni, ṣé bọ́dún tó kọjá ni mo sì ń sọ wípé káwọn ọba aládé wa kí wọ́n múra gírí, kí wọ́n múra dáadáa. N ò mọ̀ wípé ohun tí yóò tiẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́ọ́lọ́ ẹ̀ yóò tún burú jáà. Ìgbà tí irú àwọn ọmọ ogun tó lọ kó bá Sunday Igboho nínú ilé ẹ̀ tí ó jẹ́ tó dẹ̀ fún látọ̀ rí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin wá ní ẹjọba ní ó ga ó bá ó serious. Ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ó bani lọ́kàn jẹ́ gan-an. Kọ́lọ̀ ń ṣàánú wa ni o. Kọ́lọ̀ ń ṣàánú wa ni o. Kọ́lọ̀ ń wá tún ṣe wá ni o. Látúnṣe ẹ ṣe máa wá ní omi ọmọ bí àtúnṣe máa wá nítorí owó náà ti gbogbo agbègbè Nàìjíríà. Ọwọ́ gbogbo wa náà ló kù sí bàbá mi. Ọwọ́ gbogbo wa ló wà o. Ẹja máa bá wọn sọ bóyá Olódùmarè ó jẹ́ kí wọ́n gbọ́.
a máa bá wọn sọ nǹkan lọ́jọ́ gbọ́ o. ọlọ́run ṣàánú wa. ẹ ṣe gan-an. ẹ ṣe gan-an mo ẹ ṣe gan-an. ẹ ṣe gan-an tó máa yọ̀ lásù. 090 54 99 402 òun lẹ́ẹ̀ fi pè mí wọlé 090 54 99 402. Muideen Yusuf ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ àjíǹde ara ó máa jẹ́ àdúrà gbogbo wa ó gbà àgbẹ̀ sàṣetì ojú òkúkú ní tiwa ìran Yorùbá bá a bá múra dáadáa ìran wa ń dẹni ẹ̀yìn lọ o ẹ̀jẹ̀ àjọṣe ojúṣe mi. Hello sir. Hello. Yes sir, mo ń gbọ́ yín o. Bẹ́ẹ̀ ni mo rí pé ẹ ti pè mí ṣáájú mo ń gbọ́ yín. Tí ó bá lo ìlú ẹ̀dùn sí i. Bẹ́ẹ̀ ni. Pẹ́ẹ́lẹ́tì ọba wọn ní ìgbà nílẹ̀. Ẹ̀kọ́ bí mo sọ lórí ní àti máa fi wá fi pálá fúra ẹ̀. Ó ní ìbọn tí wọ́n tún mọ ọ̀bẹ ìdí láti fẹ́ mọ̀ bí gbogbo olórí ìdí olórí ìdí kò ní ìdílé. Láti gbọ́wọ́ àwọn ọmọ tẹ́lẹ̀ kó wá fi ṣe mọ̀ bí tẹ́lẹ̀ láti gbára 40,000 tó wọ̀ ó ń lọ sọ́kọ̀ ó lè mọ̀ ọdún láti máa gbà lọ ó ń gbé ìdílé. Ọ̀nà kò sí ẹni tó gbọ́ fún bẹ́ẹ̀ ìdílé náà àwọn gbogbo àwọn ìdílé rẹ̀ tó ti lọ fún ìkàdé rẹ̀ mọ́. Àwọn tó yẹ ká máa pè lọ́ba ni àwọn ọba tó láṣẹ lẹ́nu tó jẹ́ pé bí ọba ti wí ní òrí. Láti gbé ọkọ̀ wa lára ìgbésẹ̀ mi ojú mi ni ojú funfun ni ẹ̀yà ni wọ́n bí ṣe ti jẹ́ mọ́lẹ́ làkàn ìjọba ìlú kó wà lọ iṣẹ́ ẹ̀dọ̀ sí ó sì ká mi lára nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yìí ò sí dáadáa ó ká mi lára ọ̀rọ̀ tó ṣe kókó òun lẹ̀ sì ń bá wa sọ lálẹ́ yìí nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yìí ò wá sí dáadáa. Àwọn ọba ilé ìjọ tó ti fẹ́ máa gbé nínú ìdílé tó ti kalẹ̀ tí wọ́n bí ìrẹ̀dá kó sọ ọmọ tó gbẹ̀ tó ń lọ tó ti dẹ́wọ̀ ìmọ̀. Bọ́dé ti gbọ́dọ̀ sọ abẹ́rẹ́ ẹ máa halẹ̀ tán ẹ̀dì ká dúró wọ́n máa mú ilẹ̀ bẹ́ẹ̀ jẹ́ sí halẹ̀ tán. Bẹ́ẹ̀ni. Ìjọba tí ọba yẹn sọ fún tó ti gbé lóye tó bá ti halẹ̀ tán. Ọ̀pọ̀ àwọn ọmọ onílẹ̀ ọ̀hún ó tún máa pàṣẹ fún kábíyèsí wípé kó di ààfin rẹ̀ mú kó jẹ́ káwọn ó ṣe tàwọn òdìdí ọba aládé. Ẹni tó wá tó bá jẹ́ owó bá ń sọ wọ́n ìjà ọba tó lọ́wọ́ yìí sọ oníṣẹ́ máa tẹ̀lé ṣàdé mọ́ ìwádìí àti ìgbésẹ̀ ní ẹgbẹ́ dání. Òun àti sọ sí òkùnṣẹ́ àwọn olóògbé náà lóyún síta ẹ má bìí pé ó lè wọlé àti ìgbésẹ̀ oníṣẹ́ Yorùbá bí ilé ìgbésẹ̀ ṣe jẹ́ ọjà. Ó ní agbára. Wọ́n bá tún nílò ní ọjà rí ní àmàmà tẹ̀lé prógámù ní ọjà rí. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run ọba ó bá wa ṣe Ọlọ́run ọba ó bá wa ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ àpawọ́pọ̀ kájọ ṣe o torí wípé àgbájọ ọwọ́ òun la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò lè gbẹ́rù dórí ẹ jẹ́ àjọṣe ni o ẹ jẹ́ àpàtọ̀ ojú kan kó lè hó ṣùṣù ẹ jẹ́ a máa sọ bá a bá ti jẹ́ kí wọ́n sinmi tá a tú èékánná lẹ́yìn ọrùn wọn bóyá wọn á jẹ́ ṣe nǹkan tó tọ́ àtòun tó yẹ ilẹ̀ Yorùbá ilẹ̀ àlàáfíà ni kí ló dé tó wá jẹ́ wípé ó di ogun gbódò ń rọ́ṣọ ìyá mi Abímbọ́lá Mariam Láwánsìn mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ṣeun ẹ ṣé mo dúpẹ́ àjíǹde ara ó máa jẹ́ kí lẹ́yìn náà rò sọ́rọ̀ yìí ẹnìkan ní àwọn afọbajẹ ilẹ̀ Yorùbá pé wọn ò ṣe nǹkan tó tọ́ mọ́ bẹ́ẹ̀ ni wọn ò ṣe nǹkan tó tọ́ mọ́ Dino designer wọ́n ní no traditional king in Yorùbá land again àwọn ọba ń bẹ ńlẹ̀ Yorùbá o ẹ má jà tanra wa bíjà bá ń bẹ ń bẹ ká parí ẹ̀ ẹ jẹ́ ká fẹ̀gàn kún ká tún mú tẹ̀gàn kú o àwọn ọba kan bẹ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé ọba ni wọ́n ó kàn jẹ́ wípé wọn ò pọ̀ ìwọ̀nba péréte ni wọ́n bí n bá ní kí n máa dárúkọ wọn mo lè má lè dárúkọ ju bíi 5 sí 6 lọ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé ojúlówó ọba gidi ni wọ́n tó jẹ́ wípé bẹ́yìn gan bá kò wọ́n ẹ mọ̀ wípé ọba ni wọ́n ní tòótọ́ kí sì ló fà á tí àwọn tí wọ́n ń bà wá lójú jẹ́ tí wọ́n fi wà lẹ́yìn òní wípé wọ́n gbé ẹ̀sìn àjòjì lórí ju ẹ̀sìn tí bàbá wọn lọ
wọ́n ní tèṣù òun ní tàwọn bàbá wọn. èṣù tẹ́ ń dárúkọ yìí gan-an ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé èṣù nú bíbélì tàbí Quran òun kọ́ lèṣù Yorùbá, èṣù ọláàlú òun lèṣù Yorùbá. èṣù Yorùbá yàtọ̀ gédégédé sí ní tẹ́ ń fi pé òun. bó bá jẹ́ wípé èṣù nú bíbélì àbí Quran òun lèṣù Yorùbá, kí ló dé tí àwọn kan tí wọ́n fi ń fi èṣù pe orúkọ wọn? ẹ̀yẹn wo Júdásì nínú bíbélì, ẹni mélòó òun ló lè sọmọ rẹ̀ ní Júdásì? ṣùgbọ́n lóde òní láwùjọ Yorùbá, ẹ jẹ́ kí n sọ pé láyé àtijọ́, torí pé lóde òní gan ọ̀pọ̀ ti ń pa orúkọ wọn dà, orúkọ tí wọ́n ń jẹ́ ẹ máa gbọ́ bíi Jésù bí yìí, bẹ́ẹ̀ láti pìlẹ̀ èṣù bí yìí lórúkọ ọ̀hún. ṣùgbọ́n àwọn ló wò wípé àwọn ò fẹ́ bẹ́ẹ̀sù jórúkọ pọ̀, wọ́n wàá sọ di Jésù bí yìí. ọ̀pọ̀ ẹ̀dá ló ti yí orúkọ bẹ́ẹ̀ padà. ìbéèrè tẹ́mi máa ń bi wọ́n ni wípé bẹ́ẹ̀ bá yí orúkọ yín padà, ǹjẹ́ oríkì tí wọ́n ń kì í mọ́ nínú ìdílé ọ̀hún ṣe ẹ ti yí padà? ẹ̀jẹ̀ àtomi ara yín tó ń sàn ṣe ẹ ti yí padà? ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, ẹ má jẹ́ ń lọ bẹ̀. láìpẹ́ láì jìnnà wọ́n máa sọ̀rọ̀ nípa èṣù Yorùbá. ta ni èṣù Yorùbá? lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, iṣẹ́ ń lọ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. mo ń kó àwọn nǹkan kan jọ láti fi ìdí ọ̀rọ̀ mi múlẹ̀ dáadáa ni. bó bá jẹ́ èṣù nú bíbélì àbí Kùránì lèṣù Yorùbá, kí ló dé táwọn èèyàn jẹ́ èṣù bí yìí, èṣù Fúnkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? ṣe bó yẹ kí wọn ó porúkọ ọ̀hún tì ní bó bá jẹ́ wípé ohun tí ò da òun lèṣù ń ṣe. ọ̀rọ̀ ọjọ́ míì ni tọ̀rọ̀ àwọn ọba wa òun là ń sọ lálẹ́ òní. 090 54 99 402 òun lẹ́ẹ̀ pè mí sí 090 54 99 4002 òun lẹ́ẹ̀ pè mí sí lórí ètò lálẹ́ yìí. ẹ̀gbọ́n mi Rasheed Adéwálé Adékànbí, mo kí yín dáadáa o. wọ́n ní ká máa fún àwọn èèyàn lẹ́bùn bí wọ́n bá gba ìbéèrè wa. ẹ̀bùn ẹlẹ́gbẹ̀rún kan bẹ, ẹlẹ́gbẹ̀rún méjì àti ẹlẹ́gbẹ̀rún mẹ́ta. bẹ́yìn bá fẹ́, bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ tó gbangba sùn nínú ọyẹ́ tẹ́ ẹ fẹ́ dáhùn àwọn ìbéèrè wa, kẹ́yìn náà gba ẹ̀bùn. ẹ̀yin náà lè pè wọlé lálẹ́ òní o, bẹ́ẹ̀ bá bá wa dá sétò bẹ́ẹ̀ sì dá sí. ẹ̀yin sáà ti sọ wípé orúkọ mi ni lágbájá, ibi báyìí ni mo ti ń pè, mo fẹ́ jẹ ẹ̀bùn ni. wọ́n sì béèrè ìbéèrè, bẹ́ẹ̀ bá ti gbà á, ẹ̀bùn tó bá tọ́ sí ìbéèrè ọ̀hún wọ́n ti sọ fún yín. bẹ́ẹ̀ bá sì ti gba ìbéèrè ọ̀hún, bẹ́ẹ̀ bá gba ẹ̀bùn yín lọ́fẹ̀ẹ́ lófò lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. abala ẹni bá láyà kó wá wọ̀ ni, ta ń láyà kó wá wọ̀. àwọn ìbéèrè tí ò tiẹ̀ wálé rárá òun làwọn àbéèrè tó ń bẹ ńlẹ̀. bẹ́ẹ̀ bá ti gbà á, òun lẹ́ẹ̀ bá gba ẹ̀bùn yín, ẹ̀ gba ẹ̀bùn wa. olúwa bá ń wò ó àfúyẹ́. wọ́n ní in those days it was the oracle that chooses the king, but nowadays the kings are chosen by the politicians, mostly the governor. parọ́ bẹ́ẹ̀ lórí o. láyé àtijọ́ ẹni bá tọ́ òun ni wọ́n fi sípò, ṣùgbọ́n lóde òní àwọn olóṣèlú wa wọ́n ti bà nǹkan jẹ́, tí ó wà jẹ́ wípé local government chairman lásánlàsàn òun ni ó máa pàṣẹ fọ́ba. ẹni tó yẹ kó bá wí fún pé wá jòkó ń bẹ̀ ń, tí ó sì jókòó ń bẹ̀ láì lè jẹ ọba níyàn. àwọn ló wá kù tí wọ́n ń darí ọba káàkiri, àwọn ló ń sanwó oṣù fọ́ba. kábíyèsí rẹ̀ Ọlọ́run. ṣé bá a ṣe máa bá a lọ rèé? ẹ̀yin àgbààgbà nínú ilé, ẹ̀yin àgbààgbà tó jẹ̀sẹ́ bì, ṣé bá a ṣe máa bá a lọ rèé? kí lọ́nà àbáyọ? kí lẹ rò pa lè ṣe? ẹ jẹ́ máa lọlé bàbá mi, bá àbárẹ́ ni pè wọlé mọ́. ẹ̀yin torí ìkànnì TikTok lágbára Ọlọ́run Olódùmarè kó tó di aago 10 á padà pàdé tá a máa bá ìwé ìtàn aládùn tá a ń kà lọ́lọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. ẹ máa retí mi, mò ń bọ̀ láìpẹ́. tó dé kẹ́nu mọ́kàn, mo kì í yín dáadáa o. agbéṣe tó ń lọ lù dárónú àlùkò mi ṣe tó ń lọ lù kóṣù lékelèké mi ṣe tó ń lọ lù kẹfun. èmi a máa sọ ọ̀rọ̀ mi ni, orí ń fáhun, ẹ̀dọ̀ ń dògbín, òtútù ìmẹ́ja lálẹ́ odò, ẹnìkan ìkódìdí mẹ̀dẹ̀ kú rọ́jú lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. ẹ ní gbá burú sí mi o, èmi náà ò ní gbá burú sí yín. láìpẹ́ láì jìnnà á tún máa pàdé tá a máa mú nǹkan míì tuntun sọ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. ojú òní tì yín o, ojú ìtìná alẹ́, ojú òní tẹnì kọ̀ọ̀kan yín o. àgbàrá yìí sàn kó fòkòtò, ire wa kò ní fò wá rú o lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. gbòǹgbò ọ̀nà kì í tà sí ọ̀nà, ire ò ní ṣe wa lóṣù yìí o. àní múre bọ́, ẹ̀mú alágbẹ̀dẹ ìmúni kì í múre kó bọ́. àní múre bọ́ o, àgbàre mú sìkìsìkì ni. ọ̀rọ̀ kan tárúgbó bá sọ́ọ́lẹ̀ adègún títí alẹ́ àmọ́ ṣe adé afẹ́ bàbá arúgbó jọ̀kújọ̀kú ilé tí ń lọ sọ́jà ìdìbò mẹ́kun.
bàbá arúgbó ní tí ó tàkó ní tí ó rà torí àbá òun àṣẹ ló ṣe ń lọ ìgbà tí bàbá arúgbó tó dọ́jẹ́ ìdìbò mẹ́kùn gbogbo tó wá ń ṣe ló ń rí bí idán wọ́n ní bàbá wọn ní sọ olóṣó ni ó lóun olóṣó wọ́n ní bàbá àmú lájẹ́ ó lóun lájẹ́ wọ́n ní bò ní gbogbo tó wá ń wí ló ṣe rí bí idán ó lẹ́yìn ọmọ wípé àfọ̀ṣẹ́láwó ní awo ìlóṣó àfọ̀ṣẹ́láwó ní awo ìlájẹ́ ó ní iwájú lọ́ka foró sí ti fi pa ni ẹ̀yìn làkèké fìlú tiẹ̀ sí ti fi jà ó ní ọjọ́ àkéréjù bàbá tẹ ìgbọ̀ ọjọ́ náà ní kàlẹ́pà ìgbà yìí làkùkọ́ dájá ẹni sùn ẹ dìde ẹ wá fàṣẹ sọ̀rọ̀ mi ò ní gbogbo ìwúre tí mo ṣe fún yín lónìí yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ mọ́tí ìwọ àgbò ò ní mọ́rí ọmọ ọlọ́mù yín rẹ̀ ọmọ ọlọ́mù apẹ̀rẹ̀ ọmọ ọlọ́rọ̀ arágogo ewúrẹ́ ló sọnù lómù ẹ̀ má fi lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́ran àgùntàn bọ̀lọ̀jọ̀ lónù lómù ẹ̀ má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́ran adìyẹ òkùnkùn lónù lómù ẹ̀ má fi lọ̀ wá bàbá wa ìṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ṣùgbọ́n bá ọmọgẹ́dọ̀ gbọ̀dọ̀ bá sọnù lómù ẹ má rẹ̀ ẹlẹ́ṣẹ̀ wá sílé wa o ẹlẹ́ṣẹ̀ ni kẹ́ ẹ rán wá bàbá wa ló fi ṣara ní mẹ̀sí àgàn àwa la rọ́pọ́n lájú omi tó ru ẹsẹ̀ àṣìgbà lọ́nà àtòmù ìwọ sì ní kẹ́mi ó sìn olóbo olómìjẹ́ lọ́jọ́ síta lẹ́filẹ́ má bàbá lọ́wọ́ tá a fi dàṣìgbà lọ́nà àtòmù ewu yẹn dómò ó dọ̀tún àṣẹ̀ṣẹ̀gun yẹn dómò ó dọ̀tún bá ń tẹ́ ìwọ jọ̀tún kó o fèwúdè mí ewu yẹn gba yìí ó jọ̀tún lọ́wọ́ nílé bàbá tó bí mi lọ́mọ orun ayọ̀ là ó sùn o ó dàárọ̀.